Okay. Ó yá bọ́lẹ̀ nínú mọ́tò. Gbé owó yẹn dání o. Kó kúrò lára mọ́tò yẹn. Okay. Níbo ni ẹ? Gbé owó yẹn dání. Owó yẹn ti wà lọ́wọ́ mi báyìí. Ó yá move kúrò lára mọ́tò yẹn. Kí move kúrò lára mọ́tò. Ó yá máa bọ̀, máa lọ síwájú, máa lọ síwájú. Mo ti move síwájú. Iwájú ni mo wà èmi o. Okay, where are you? Ibo lo wà? Where are you? Ìwọ dà. Èmi ní lẹ́yìn ẹ̀. Owó mi dà. No, àjẹnu bọ́ yẹn. Hey, go back. Drop it. Sún sẹ́yìn. Kí ni yẹn? I don't know. Mi ò mọ nǹkan tó jẹ́. Mi ò mọ̀. Check it. Check it. No, sọ fún mi pé nǹkan báyìí ni mi ò mọ̀. I said check it. No, má tọwọ́ bọ̀, má trigger, please. Jọ̀ọ́ mi ò láyé ta o. What is this? Mi ò mọ̀, mi ò understand. Kí leléyìí? Wọ́n ń pè lẹ́yìn. Ẹ̀yin. Who is this? Who is this? Any snap me now. Mr. Man, keep quiet. Get down. No, talent to snap me. I said get down. Lele now. What is this now? Oya dojú bolẹ̀. Mo ní kó dojú bolẹ̀. Another transaction successful. What? Transaction wo la jọ ṣe? Transaction wo la tún ṣe báyìí torí Ọlọ́run? What transaction for goodness sake? Kí ló tún ṣẹlẹ̀? Níbo ló máa já sí? Ẹ̀dá ò mọ̀ wa ò lè sọ ọ̀rọ̀ yìí. Agbára ọ̀rọ̀ yìí wà lọ́kùnkùn o. Haba. Ìyá ẹ̀ ò fẹ́ kọ́. Kò fún mi kọ́ọ̀pù ẹ̀mọ́ bóyá máa ń ṣe náà. Bẹ́ẹ̀ ni ìyá ẹ̀ bóyá máa ń ṣe nìyẹn. Ìwọ̀n tó máa ṣe. Á lọ wájú mọ́tò yẹn. Èdè máa ń gbọ́wọ́ sí ẹ̀. Wàá rí kọ́ọ̀pù bẹ́ẹ̀ bá ń wá. Ẹ bá mi ṣe. Sáyẹ̀gẹ́. Ṣéyà àgbà wọ́n máa lọ́ǹtì ẹ̀gbìn tó lọ máa yọjú sẹ̀. Sáyẹ̀gẹ́ mo rí owó kan ní mọ́tò sẹ́yìn lẹ́ni ni báwo ló yẹ jẹ́ náà. Wèrè ní ẹ̀yìn. Báwo ló yẹ papọ̀ lọ mú kọ́ọ̀pù wa oṣù àwọn ojú owó lówó. Bàbá ẹwọ ẹjọ́ náà ghetto ti sùn ẹ ṣàánú mi náà ẹ sáwọn kò ti pẹ́ mi kéré nu ayé ẹ gbé mi débẹ̀ yẹ kí n mọ bó ṣe ń lọ. Kí n gbé ẹ débẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀ kí n gbé ẹ dé bó lọ́la jọ ń gbé wa lọ. Ẹ wò á mọ bó ṣe ń lọ fún yín tẹ́lẹ̀ ò gbà wọlé ṣe ra mọ́tò. Òun ṣọ́ọ̀bù sí ayé mi. Là gbà wọlé ṣe ra mọ́tò. Ibi bẹ́ẹ̀ náà láti máa ń rí tẹ máa jókòó tẹ máa káwọ́lé wọ́. Ẹ kí n mọ bó ṣe ń lọ ẹ ṣì. Mo bóyá lọ bí ti báwo kí ló dé mi àjẹ́ òun mọ́mọ́ ohun tó ti ń sọ mi tẹ́lẹ̀ ni. Bàbá ẹ ṣe náà mọ̀ mi kéré nu ayé. Ọmọ kékeré ni ẹ jàre. Mi ìṣọmọ kékeré ẹ̀gbọ́n àtìgbà tẹ́ ti wà lábẹ́tẹ́ ó ti pẹ́ tẹ́ sí mọ̀ mí náà wọ́n kàn ń fi lọ́kùlọ̀ lọ́yàn káàkiri èèyàn kàn ń ṣe nǹkan tí ò dáa kiri ẹ ṣàánú mi náà. Ibo tó wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ àgbàlagbà ta ó yàtọ̀ ságbàlagbà ghetto títí yàtọ̀ sí àwọn. Bàbá ẹ fi lé mi lọ́wọ́ màá tọ́jú ẹ̀. Tí bá fi lé ẹ lọ́wọ́ ńkọ́. àtọ́jú ẹ̀ gan. Tó bá ń bọ̀ ńkọ́. Wọ́n lè ká mọ́ mi lọ́wọ́. Wọ́n ní ká mọ́ ẹ lọ́wọ́. Wọ́n lè ká. Àgbà ẹ̀ ò ń ṣọmọ kékeré mọ́ ó gbé mi tàbáyé ọmọ ní ẹ jẹ́ síbẹ̀ báyìí ọ̀yá máa lọ wàá ṣiṣẹ́ lórí yẹn wàá kàn sí ẹ. Bàbá mi lè lọ tó wà ní mọ́tò yẹn àjọ máa pín in fún mi tèmi. Ṣó yá wèrè ni kí ló kàn ẹ́ pẹ́ lówó. Owó lówó lè gún ná. Ọmọdé tó bá fura sí ẹ wàá jalè o. Sẹ́yìn jalè.
Where fine is that he operates magic. Where would my be anyway? Why good to me? Olóyìnbó ní scars unable to die. Ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo àsọtẹ́lẹ̀ òkè parọ́ ní ara tó bá gbọ́n. Ṣùgbọ́n tá a bá fà á, ó máa ń jí gbèrò wa, ó máa ń gbé wa níbẹ̀. Òun la ṣe fà. Iná rùn mí lélẹ̀. Ibi tí mo ti máa ń decide fate àwọn èèyàn ló wáyé. Ó sì yẹ bẹ́ẹ̀. Kí ló lè? Ìbọn. Orúkọ wọn náà máa ń pè ní street. Ẹrù lélẹ̀ náà. Ó dáàmú. Ó dáàmú. Ẹrù. Ṣé o ti yìn rí? Mo ti ń yìn rí ọ̀pọ̀ wọn dáàmú. Ẹja. Ọmọ ọba. Ó lè kéré lọ́dún. Wọ́n ó tóbi sí pẹ̀lú àwọn ọmọ. Inú tí a ṣèṣì ló ti ṣe gbogbo iṣẹ́ ayé ẹ̀. Ojú ẹ̀ ti rí gan. Ṣé lọ́mọ iná? Gbogbo nǹkan tó jó èèyàn lójú ẹ̀ ti rí. Nǹkan tó yẹ kí n wá ọgbọ́n ni. Ọgbọ́n. Sọ fún ọgbọ́n. Bí mo ṣe mú ẹja ni ẹ mọ̀. Irú iṣẹ́ wo lẹja ń ṣe? Àti pé kí ni nǹkan tẹ máa ń fìbọn ṣe? Mi ò mọ̀. Èmi ṣe join wọn ni. O ṣẹ̀ṣẹ̀ join wọn? Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tí ò mọ̀gbọ́n ká fẹ́ràn sẹ́ni káwàtì. Ibo ló ti ń bọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀? Mo lọ jẹun ni. Mo ṣe ń padà bọ̀ ni mo bọ́ òkú ẹja nílẹ̀. Ibi tẹ̀sí rẹ̀. Okay, young lady. Ojú mi lọ́la. Tó bá sọ ọ̀tọ̀ fún mi, mo lè ràn ẹ́ lọ́wọ́. Àmọ́ tó bá parọ́ fún mi, I will deal with you. Tí mo bá dé ṣetán pẹ̀lú ẹ, àti nǹkan tó ṣe, àti nǹkan tó ṣe, gbogbo ẹ̀ ló máa kábọ̀ bọ̀. So you better get ready to tell me the truth, okay? Okay? What goes around surely comes around. Mama shelogun mamo. Ma lo belo abapabo. Kò sí bá ṣe lè pẹ́ títí. Àṣírí á tú síta gbangba lọ́jọ́ kan o. Ẹ̀wọ̀n ayé lóde mi. Ẹ wo bí ọ̀rọ̀ bá yọ yóò. Ẹ̀rọ ayé lóde. Kò sóhun kankan tẹ́dá lè ṣe.
Madam Epele, ẹ̀kọ́ ara fẹ́ra kan. Ọlọ́run àforíjì kọ́ ẹ pẹ̀lẹ́ ma. Madam, àti State Police Station ni a ti wá. A kàn fẹ́ béèrè ìbéèrè díẹ̀ lọ́wọ́ yín ni. Kí ni nǹkan tẹ́ lè ṣe lálàyé fún wa nípa ikú tó pa ọkọ yín? Ọ̀gá ọlọ́pàá, ẹni tí ọgbẹ́ ẹ̀ṣẹ̀ wà nílò ẹ bá tẹ̀ nílò láti bí ó ní àyè ìṣẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ tí wọ́n ta ní ìbéèrè ẹ̀jẹ̀ náà bí wọ́n. Kò sí wàhálà bàbá. Kò ń ṣe pé àwa náà fẹ́ máa disturb madam. I understand pé ọkọ wọn ṣẹ̀kú ni. But at the same time, a gbọ́dọ̀ ṣiṣẹ́ wa bí iṣẹ́. Torí ẹ̀ la ṣe wò pókè. Àwọn nìkan náà ni wọ́n wà ní best position láti ṣàlàyé fún wa nǹkan tó ṣẹlẹ̀ nípa ikú ọkọ wọn. But it's fine, it's okay. A máa fún wọn ní time. A padà wá láti wá ṣiṣẹ́ wa. Ẹ pẹ̀lẹ́ madam. Just take heart, okay? All right, sir. You take all men out like that. Excuse me. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ ṣé ọ̀dọ̀ Mr. Adekola lẹ lọ? Bẹ́ẹ̀ni. Mr. Adekola tó ṣe ṣaláìsí. Bẹ́ẹ̀ ma, ṣé kò sí problem? No, not at all. Ẹ jọ̀ọ́ má báwo lẹ ṣe jẹ́ sí wọn? Secretary wọn ni. Oh, okay. Kí ni nǹkan tó lè sọ nípa ìrìn àjò ọ̀gá ẹ̀ lánàá tó ṣẹlẹ̀? Mi ò lè sọ ọ̀kan ní pàtó because weekend lánàá àdè kí n ṣiṣẹ́ ní weekends. Okay. Níwọ̀nba ìgbà tí ìwọ ti ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá ẹ̀, irú èèyàn wo ni ọ̀gá ẹ̀ jẹ́ àti pé kí ni àwọn kọ̀ọ̀kan tó mọ̀ nípa ẹ̀? Ọ̀gá mi jẹ́ onísùúrù èèyàn, wọ́n ń ṣe oníwàhálà, wọ́n dẹ̀ wà very straightforward. So, nǹkan tí mo sọ nípa wọn. And everybody in the company knows that. Ọ̀gá ò kí ń báyàn fa wàhálà. Àmọ́ téèyàn kan bá wá ń bá ọ̀gá ẹ̀ fa wàhálà ńkọ́? Ṣé o ṣàkíyèsí at any point in time bóyá èèyàn kan bá ọ̀gá ẹ̀ fa wàhálà àbí àwọn àtèèyàn kan wọ́n jọ nígbọ́nmi sí omi ọ̀tọ̀ àbí bóyá bí ìjà bí aáwọ̀ láàrin àwọn méjèèjì? Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ọ̀gá mi ò kí ń bá anybody fa wàhálà. Gbogbo wa tàdé ń bá wọn ṣiṣẹ́ la mọ̀ pé wọn ò ń ṣe oníwàhálà èèyàn. Mi ò sure pé àbí okay, there is this lady tó máa ń wá and each time tó bá wá sí ọ́fíìsì wa mood ọ̀gá máa ń change, wọ́n máa ń wá wọ́n máa ń ní mood swing gan tó jẹ́ pé èmi gan ti dá sí rí tí mo ti bá wọn tí mo ti béèrè lọ́wọ́ wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé kò sí anything but mo suspect ni pé nǹkan kan wà láàrin lady yẹn àti ọ̀gá mi. Kí lorúkọ ọmọ náà? Fúnmi. Yes, Fúnmi. Fúnmi. Yes. Ṣó dààmú tó bá rí? Dáadáa. Wojú ẹni tó dúró dáadáa. Ṣé ẹni tó ń sọ ni? Òun náà ni. Amọ̀ra dáadáa. Ó mọ̀ mi. Àbí ó mọ̀ mi òun náà mọ̀. Ó mọ̀ mi sí. Ẹ kálẹ́ sà. You're short, I can't see your face.
Who is there? Who is there? I'm here. Ẹ jọ̀ọ́ ṣé mo lè wọlé? Good evening. Ẹ kálẹ́ sir. Who are you? Ẹ jọ̀ọ́ Sister Kunbi ni mo béèrè sir. Who is Kunbi? Number 18A. Àwọn náà fún mi ní àdírẹ́sì bíbá yìí. This is my house. And I'm the only one in this house present. So, there is no one hearing Kunbi in my house. I don't know any Kunbi. When you get to the junction, ask for Kunbi. Ẹ jọ̀ọ́ sir. Ẹ jọ̀ọ́ ṣé mo kàn lè sáré charge phone mi for a while kí n tún try number wọn kí n kàn try number wọn bóyá ó máa lọ ẹ jọ̀ọ́. Like pé ilé mi jẹ́ business center. No sir. Dirty tight phone. Just for a while. Will you get out? Go out there and look for your Kunbi. Please ẹ jọ̀ọ́ ẹ má. At the count of 4, tó bá jáde síta, you are in problem. Where Kunbi be anywhere. Leave there before I call police to arrest you. Straight. Can I come in? Is it charging now? Ben, sir, ó ti ń charge. Ẹ ṣé gan sir. Where are you coming from? Actually, àti Ìjẹ̀bú ni mo ti ń bọ̀. Ọ̀rẹ́ sista mi ló bá mi ríṣẹ́ s'Èkó, náà ṣe ní kí n máa bọ̀ l'Èkó. Oh, that's great. Iṣẹ́ kí ni ẹ? Mi ì tí mọ̀ ọ́, bọ̀ ìgbà tó jẹ́ pé àwọn náà fún mi ní address ni mo ṣe bọ́ sọ́nà. Mo dẹ̀ ti ń try number àwọn bí mo ṣe ń bọ̀ títí tí fóònù mi fi kú. That's good. But fóònù yẹn ti charge wa. Ó ti charge díẹ̀. Ẹ jọ̀ọ́ sà, ṣé ẹ̀yin nìkan lẹ wà nílé? Mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan tá a bẹ̀ ṣé brain ẹ kò máa ń tètè pick nǹkan ni. Are you dull? No. Oh yes. Well, presently I'm the only one in the house. Before you came, now we are 2 in the house, and very soon ìwọ máa lọ ó máa tún kú èmi nìkan nínú ilé bí mo fóònù ẹ pẹ̀lú ẹ̀ ń sìn kó máa lọ ń sìn mo fẹ́ tilẹ̀kùn I want to sleep. Ẹ jọ̀ọ́ sà, bó tẹ̀ jẹ́ guest room yín, ṣé mo lè sùn mọ́jú? What? Ṣé bí jẹ́ hotel guest room tani? Ẹ jọ̀ọ́ sà. You know why I like you. Bold gan máa sọ̀rọ̀ ẹnu ẹ̀ jáde. A lot of people wọ́n nílé sọ. Ọ̀gbọ́n máa sọ nǹkan tí wọ́n fẹ́. Ó lè máa jẹ́ kí wọ́n lose a lot. Torí pé o sọ̀rọ̀ ẹnu ẹ̀ jáde ó bẹ̀rù. I can't sleep in all the rooms lẹ́ẹ̀kan ṣoṣo. I have one here. I have 3 upstairs. You know, ojúlórójú ṣàlọ́. Go here and there and sleep. Oh, thank you so much. Thank you so Going much. downstairs. Woo, woo, woo. I have my own room.
upstairs. Alpha. That's the room there. Oh, thank you, sir. And if you need anything, that's the kitchen there. There's a toilet in your room if you want to take anything. Are you hungry? Are you sure you need anything? If you want anything, if you want to eat, that is the kitchen there. Go there, get something. Someone should be in that room. Just now, you're so fast. Okay? I'm coming back. We're taking one way out when it gets to where I come from. What's that? What's that name again? Small girl. Small girl. Open the door. What? No. What is all this? What's all this? You can just wrap yourself with duvet. Show me one in the toilet. What is it? What is it? What? No, wait. No, what do you want? Oh no. What do you want? Nítorí wọ́n ń ṣọdẹ o, èèyàn ń ṣọdẹ èèyàn kiri o. What? What? Need you can complete lálẹ́ àná. Èmi àti ẹjọ́ sọ̀rọ̀ sí ti room. Mo mú towel. What? Close it. Hello? What? Hello? Hello? Hello?
no. That's alright. Definitely, that will be the problem as well. Only not to make concern me so that I will get to share. So, hold on. Yes? Who is there? It's me, sir. Okay. Okay, Larry, follow my 1 year on there. They carry 27 in the Akin. That's the 7 p.m. at the moment. Okay. How far? Oh, this is the file, sir. For sure, we to correct me, got to correct me. Yes, sir. To ṣe nǹkan tí màá tún yẹ̀ wò tí wọ́n tún dẹ́ padà pé kó lọ ṣe nǹkan kan bẹ̀rẹ̀. Mo ti ṣe correction mi. Ẹ check ẹ lóyún. Náà ló wà lọ́wọ́ mi. Kò lè ṣọ́ọ̀bù ti ṣe. Yes, sir. Okay. Màá go through it, màá get back soon. Okay. And a lady is here to see you, sir. What is that? For me, sir. For me? Yeah. It's for me. Sure, you can do it. Oh, no, you can't. Okay. Jẹ́ kó wọlé. All right, sir. Hello. Can I sit? Sit down. Thank you. Sorry, what is going on? Who are you? Because we understand. What did you do when God gave you? Yeah! What? What is this? So, Jack it too. Who record? I know you wouldn't want to see this online, right? Definitely, how does my get on social media now? Who are you? Can always see me. Mr. Man, calm down. Calm down. Hope you know this is your office. So just calm down. I will not push a beard in the kidney. Jackie. No. Ole, come, say. What? 10 million naira. My phone number is there. Bobby, come back here. Come back. Fumi ọmọ mi, orí ẹ wà mẹ́ o, sọ orí ẹ wà mẹ́, so ilé tó ṣe yìí. Ilé náà pè ní o, 10 naira, no be small thing o, èmi gan expect kó máa lọ bẹ́ẹ̀ yẹn, mo ní láti sọ fún ẹ, I am so proud of you. Thank you, I'm boss. proud of you. Àgbáyé ọmọ mi, orí ẹ wà mẹ́ o. Thank you, boss. Ẹ wò máa yẹn play hard to get gan, wẹ́ẹ́ mọ̀ as a smart girl. Mo get gbogbo weak point there. O enter left and right, front, back, o enter everywhere. Ẹyin lẹ train mi náà. Oníṣẹ́ kí lè jáde. Àgbáyọ. Èmi bàjẹ́ fún ẹ. Ètò wa ní kó bàjẹ́ fún ẹ, àwọn ló máa bàjẹ́ fún. Àgbáyé. Kò lè máa wo fún mi o. A máa ní láti ṣẹ̀kan sí o. Ṣé o máa work ṣá? O máa work. Because that's how the street works. Bí street ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn. So ti rí tó bá ní wípé òkè gbogbo tape ta lò fún òun wá fẹ́ yarí pé òun ò sanwó mọ́. Tí wàá ní láti enter in another way. Tí wàá ní láti gbé level drug yẹn wọlé. Tí wàá gbé drug level yẹn wọlé, wàá mú mọ́ kọ́nà kan. Láti mú mọ́ kọ́nà kan, kò ṣe kí ni kò ní jọ́sìn tó máa dáwó lẹ̀ fáwọn àlẹ́. Ó ti yí ẹ̀. Wàá gbá yìí. Ọmọ ọba ni ẹ̀. Tí mo wọ́n tó ṣe yẹ, inú mi dùn gan-an. Tí wàá ní pé inú mi ò dùn, mo ń parọ́ ni o. So we need láti commend yẹ. So we get ready fún another one ká lè ṣe kí ni ká cash out. Kó dẹ̀ máa wo ìṣòro owó yìí. A máa ṣe nọ́ọ̀mà orí ẹ̀wọ́ gan wà bí happy gbogbo ibi tó ti wá yẹn small láwọn yẹn ilé ìbá ìwọ́ gan wá ṣe kí ni wàá já réjì wàá já bẹ́ẹ̀ wàá ṣe wàá gbọ́ àdánwò. Sir, ẹ withdraw 10 million nínú company account lánàá. Accountant ò dẹ̀ fún mi ní report nǹkan tí wọ́n fi owó yẹn ṣe pàtó. Mo dẹ̀ mọ̀ pé ẹ kì í ṣèyàn bẹ́ẹ̀. Ẹ náwó anyhow. You are a straightforward person. What is going on, sir?
Thank you. Thank you. Inú mi dùn pé ọmọ kẹ́mi ò kì í ṣe onínàkúnà. Mímí kan náwó lásán bẹ́ẹ̀ tí ó bá jẹ́ nǹkan tó ṣẹlẹ̀. Owó yẹn ò ní kúrò l'account complain. In fact, ó ti dọ́fọ̀ mi ni mo ṣe bílẹ̀ pé the available account tí mo lè kàn lè sáré rí 10 million kúrò ní the complaints account. Personal use. So kò sí nǹkan tí accountant fẹ́ mọ̀ nípa nǹkan tí mo fi owó yẹn ṣe. But no problem, má dé padà very soon. By the time tẹ́yìn gan bá rí project yẹn, inú yín máa dùn. Project ńlá ni. Inú yín máa dùn gan. Okay, sir. But what about the raw materials, the order? Yeah, no problem. 20 to 1 by the moment to my shop. Okay, sir. All better. See you later in the day. Hi, darling. Who's your daddy? Kí ni nǹkan tó tún wá ṣe ní ọ́fíìsì mi? Owó tó bì lọ́wọ́ mi mo ti fún. Then kí ni nǹkan tó tún wá? Calm down. Listen, orí ẹ̀ dàrú ni. O wá sínú ọ́fíìsì mi o sọ pé kí n calm down. Bí mo ṣe ń wọ èyí, o ti gba nǹkan tó fẹ́ wá gbà lọ́wọ́ mi. Damage tó fẹ́ ṣe ní life mi. Stop shouting. Listen! Damage tó fẹ́ ṣe ní life mi o ti ṣe. Now get out. Right now get out. Tí o bá jáde máa ṣe nǹkan mi tó fẹ́ fún ẹ. Kí ló fẹ́ ṣe? Abo sick ni. Báwo ló ṣe máa rí táwọn ọmọọṣẹ́ bá rí hidden talent ẹ̀? Wọ́n rí tó ṣe wild. Ẹnu sáwọn. You're just here shouting. Mi ò lọ àná ṣe díọ̀ tó dé ṣe kú ṣe. Ìyẹn náà ló gbé sí mẹ́mórì ẹ̀ tó fi ń ṣòṣì káàkiri. Gbọ́ mi, listen. Mo ti fún ẹ ní nǹkan tí màá fún ẹ. And I don't want to see you again. Stop shouting, please. Ọmọ tó bèrè ilé tó sọ fún pé stop shouting. Àgbá etí ẹ̀ ni mo sọ. Jáde síta ọ̀sán. At the count of 10. Tí o bá kúrò nínú ọ́fíìsì mi, mo mọ nǹkan tí mo lè ṣe fún ẹ. 1. Mo ń kà sínú ni o lè má gbọ́ síta. Mo ti kà sínú. Sọ fún mi. Wọ́n ti sọ ọ̀dọ̀ sọ. Ó lè mú sí ìgbà lọ́wọ́ tó ń ranjú tó ń fẹ́ mú. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni má gbà ṣégè ní ọwọ́ ẹ̀. Mi ti gbà kankan ní ọwọ́ ẹ̀. Anyways, details wà ń bẹ iye tó máa fún mi. Tó bá dé ń wẹ̀, kò má send ẹ̀, ṣó ti gbọ́? Mi ò fẹ́ mọ àhó tí bàbá ẹ̀ jẹ́ orí wọn bàjẹ́. Nọ́mbà wà ń bẹ, ìwọ má pè mí. Mi ìfẹ́ mọ àwọ̀ táwọn tó dùn mí lọ́nu fámìlì yìí jẹ́ orí wọn dàrú ó ṣíwọ́ ló bá kàkiri. Idiot. What is all this? What goes around surely comes around. Mama shelogun mama. Máa lọ bọ́lọ̀ àwa padà bọ̀ o. Kò sí bá ṣe lè pẹ́ títí. So yíyá tó mọ ìyá mi. Àṣírí àtún síta Ó fẹ́ blackmail mi. lọ́jọ́ kan o. Èmi kò kí n pusha. So drug ni mo ti mú. No. Ayé mi ti bàjẹ́. Ọ̀gá, kí ló ṣẹlẹ̀? Ọ̀gá, what's going on? Mo rí tọ́mọ yín ṣe pariwo jáde lẹ́kọ̀ọ́ yẹn, kí ló ṣẹlẹ̀? Ṣé kò ní í ṣe pẹ̀lú owó tí táwọn sọ̀rọ̀ ẹ̀, ọ̀gá? What do you mean? How do you mean? No, come on, worry. I will handle it. Are you sure you're okay? You don't look okay. I'm okay. My hand to say, my love, my get back to you later. I'm going to show you. Ọ̀gá, you can talk to me. Listen. I'm not get back to you. There's something to show you later. Okay, you can go now. You sure you don't need anything? Sir, I'm sorry. Do you know something? Okay, you will be with Go. Just go. Just go. Just go. Okay. Just go!
against your will. Kí ni fẹ́ sọ kó dáa pọ̀ for goodness sake? Ẹja akìrẹ́ fún ọ̀tálẹ̀ méjì ní Yorùbá wí o. Ṣé ẹni tá ti gbàdúrà owó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀? Ṣé amatúrẹ́lẹ̀ kejì yìí gbára ẹ̀? Ọ̀rọ̀ Yorùbá nìyẹn. Tó bẹ́ẹ̀ ni ẹja. Mo lè rẹ́pọ̀ tálẹ̀ méjì. Tó bá tún wá wù mí, mo lè ta ẹ̀fọ́ lẹ́ẹ̀mẹ́ta. For me, you don't fall in love. Look here. Rule number 1, you don't fall in love with your client. Iṣẹ́ assassination ti wọ́n 2 million. Only wọ́n san fún ẹ̀mí bọ̀bọ́ yìí. Okay, look at us now. I ti make 10 million naira. Jẹ́ ká gbowó díẹ̀ sí kó tó di pa máa pa. Do you get me? Fish. I no fall in love. Good. Lóòótọ́, mo reason pẹ̀lú yín, but èmi ni mo mọ nǹkan tí mo sọ pẹ̀lú mọ̀mọ́ yẹn. Ẹ jẹ́ ká finish this one. Hey! For me. Yes, boss. Would you mean that? You don't make decision here. I do. Èmi ni mo ní ọpọlọ tá ń lò. Ìgbà tó bá dẹ̀ wù mí, òun ni mo máa pa. Iṣẹ́ tí ẹni kò ṣiṣẹ́ tí mo gbérùn ẹ̀. I need another money from Adetola and that's final. A ò lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ wa. A ò lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ wa. Mo rí pé mo ti stress ẹ̀ lọ. Mo mọ bó ṣe máa rí lọ́kàn ẹ̀. Bẹ́ẹ̀ ni pé kò pa mí ló ṣe máa ṣe é báyìí. But ìwọ náà mọ̀ pé mi kì í dárìn náà. I'm not always alone. Inú mi dùn pé ọ̀fun rẹ̀ mọ̀ kó stress mi gan. Bí mo ṣe wá ṣí gate fún ẹ, kí ló expect kó ṣẹlẹ̀ níta ẹ̀? Pẹ̀lú ariwo tó fẹ́ máa pàǹtà ẹ̀. Why tó embarrass mi káàkiri lọ? Ìwọ fúnra rẹ̀ ó mọ̀ wípé oore ni mo ṣe fún ẹ láti allow ẹ láti wọnú ilé mi. Ó dẹ̀ fẹ́ máa lò yẹn láti blackmail mi. Nítorí kí ni for goodness sake? Sọ fún mi. Why? Kí ló ṣe ògbélé fún náà? Owó tó béèrè lọ́wọ́ mi kò tí pé. Mo dẹ̀ jẹ́ kó mọ̀ pé tó bá ti pé, máa get back sí ọmọ bí tí màá ti gbé owó ìwá fún ẹ. Why tó wá fi wá sínú ilé mi sọ fún mi why? Kí ló fà tó fi embarrass mi káàkiri náà? All because of what? Ha! Ṣé wọ́n ló dèrò kó rán ẹ báyà bí wọ́n rán ẹ? Tó bá jẹ́ pé èèyàn kan ló rán ẹ jẹ́ kí n mọ̀ náà. Oh, mo ṣoore fún ẹ, ó fi bí ṣú mi àbí? Mo ṣoore fún ẹ, ó fi bí ṣú mi àbí? Bọ̀ mo fẹ́ kó máa rántí o. Oore ni mo ṣe fún ẹ tó sọ́ di nǹkan mi mọ̀ mi lọ́wọ́ yìí. Mélòó èèyàn ló máa gbẹ láyè láti wọnú. Mr. Man. Ó ní láti ṣe lé torí kó tó yọ mu ti ní. So ó bẹ́tà kó ohun tó bá fẹ́ ṣe. Mr. Man. Wọ́n ní kí wọ́n pa ẹ̀ ní. Tálẹ́ ní ọ̀hún. O tí mo bí ẹ náà nìyẹn ká ní. Tó bá kúkú pa mí sìn ó pè mí. Torí mi ò sùn mọ́jú lágbà tó ti bẹ̀rẹ̀ gbogbo kan tó ṣe. Mi ò sùn náà. Tó bá máa pa mí. O fẹ́ bọ́ mi sí òun. Tó bá bọ́ mi sí òun mo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀. Tó bá pa mí sí pa mí. Mi ò ní pa ẹ́. Má worry. O lè lọ mú o. Kò shoot me. But tó bá shoot me, ìwọ náà mọ̀. Tó bá máa fi jí lọ́la pictures ẹ̀ gbogbo social media, ó ti jẹ́ apààyàn nìyẹn.
Anyways, Adetola, mo fẹ́ ká change game yìí. You know, you're a good person. And the last time, I really enjoy it gan. Pẹ̀lú gbogbo bó ṣe mọ títọ́, mo láì bó ṣe, you know. Mo kàn need it one more time. Jẹ́ kí n kàn taste kí ní lẹ́ẹ̀kan sí. Ìwọ má worry. Àwọn tó rán mi iṣẹ́ sí ẹ, máa sọ fún ẹ. Just give me what I want. I like you. Hold on. No, mi ní láti hide them all. I really appreciate the fact you pé wọ́n ẹni ṣe rú. Ó ṣe fẹ́ fi tó wọn jẹ wípé ó fẹ́ pa mí. Tó bá jẹ́ lílù mo lè lo ẹ́. Tó bá jẹ́ tèrè o lè sáré tó mi. But please, stressing ti pọ̀ jù lára mi. What I won't go through really makes sense. Listen, baby, listen. Ta ló rán ẹ sí mi, ta ló rán ẹ. Máa sọ fún ẹ, ìwọ ṣàṣẹ nǹkan tí mo fẹ́. Mo understand. Right there. Tó bá move, máa fìbọn fọ́ orí ẹ̀. Tani. Èèyàn burú, ìwà èèyàn ni ó jáyọ̀gùn dẹ́niyọ̀ èèyàn o. Ọ̀rọ̀ yìí máa wà lókùnkùn ó lágbára àpálára. Ọ̀rọ̀ yìí máa wà lókùnkùn kò yẹ nìkan o. Dominino. Dominino. Hey. Bayo. Dominino. Bayo. Sister, Shaye Shele. She no go why? I told you about committing my mama. Why did she check on me? Why did you do it? I'm not doing this thing. Ṣẹjọ́ mi o. Ọjọ́ yẹn mo heartbroken ni because boyfriend mi break up pẹ̀lú mi and ọjà yẹn nìkan tí mo lè fi calm ara mi down.
Ó ń fa igbó nínú ilé mi. Like for real? Igbó ni rubbish bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Kí má bínú. Ó sì. Give me this stop. Ṣé realize pé àgbàyà àgbà òṣì ni? Okay, ká ti wá ní pé mood tẹ́ bá mi, mo ti high, I was not in my right senses. Sure you can take advantage me. What gave you the audacity to touch me? Rapist. Ìwà bí ọlọ́pàá. Ó ń fa igbó. Ṣó mọ̀ kọ́ tí ẹ̀ ń mí lábẹ́ òfin. Ká ti ẹ̀ gbà pé fẹ́fẹ́jọ́ mi sùn ẹ̀gbọ́n ẹ̀ pé bí mo mistakenly bá ẹ ní nǹkan ṣe pọ̀. Ṣó máa add sí pé ó ń fa igbó. Dáhùn mò ń gbọ́ sọ̀rọ̀ sókè náà. Wàá sọ fún ẹ̀gbọ́n ẹ̀ pé ó ń fa igbó nínú ilé ẹ̀. You know what? Ẹ bọ́ta nù yàrá. Kí mi bọ́ta? Bọ́ta kò sí bọ́ta nù yàrá! Get out. I got my eyes on you. Bastard. So ìwọ náà máa mú gbogbo ìmúkúmu. Mo ti stop. In fact, mo try láti hide fún yín, but... Mo try láti hide fún. No, ṣé tó bá hide fún iṣu lè hide fún health ara ẹ̀. Ṣé o mọ̀ pé ìmúkúmu tó rọrùn ó fi ń endanger life rẹ̀? Àbáwọn tí wọ́n ń tà tí wọ́n tún sọ fún yín lójoojúmọ́ pé smokers are liable to die young. Ṣé o mọ̀ wípé wọ́n mọ̀ kọ́tọ̀ sọ? I'm not to realize mistake me and I'm deeply sorry. Kedema wo, mo ti try láti stop finally, but anytime tí màá ti wá síbi ọkàn yìí máa ń fa àwọn ọjà yẹn, mi ò dẹ̀ kí n lè resist ẹ̀. Ọ̀rọ̀ yìí rí lọ́wọ́ púpọ̀. Ó pọ̀ o. Kí ló pọ̀ kí ni? Ẹ wo ẹ kóra yín lọ jàre. Ẹni sùn. Ṣé ẹ máa ń gba owó lórí fún but ẹ máa ń wọ all the time yìí ni? Ìgbà tí mo ní nǹkan mi tí mo ń ṣe. Anyways, sister mi kọ́. Sister ma ti dé, ó di alẹ́ kó tó dé. Ẹ wọ, èmi wọlé. Wá, alpha. Alpha kí ni? Ẹ jọ̀ọ́ ẹ má gbé yẹn wá o, alpha kí ni? Sister mi mo wá rí jọ. Stop ẹ. Àfàmọ́ ti rí gbé jáde náà. Kí lẹ rí? Ẹ wo ẹ máa lọ. Don't ṣe. What's wrong with you now? Kí ni? Mo wá jọ. Mo ṣe. Ó ti wà lọ. Láti wo bí mo ṣe ń fẹ́. Ìjọba rẹ̀. Kò ń bọ̀ níta tó lè lọ bá yàn. Mo ti sọ pé mo ní máa wá sílé yín mọ́ because mo mọ bẹ́ẹ̀ ṣe lọ́ọ̀bù ọkàn yín. Ẹ má bínú. Ẹ má bínú sí mi. Ìjọba sáà mi má bínú. Ìjọba ẹ má bínú.
Bye. Kò bá má jẹ́wọ́. How could you? Why would you even think of it? Àbúrò mi tá jọ ń gbé abẹ́ òrùlé kan náà. No, kí ni nǹkan tó rí lára ẹ̀? So just tell me, kí ni nǹkan tó rí lára ẹ̀? Ó bá àbúrò mi ní àjọṣepọ̀ nínú ilé pẹ̀lú mi. How could you for crying out loud? Please, don't ever raise your voice at me again. Èèyàn ni mí now. It's not my fault. Ìgbà tó jẹ́ pé o fẹ́ràn iṣẹ́ ẹ̀ jù mí lọ. What do you expect? Kí ló expect gangan náà? Tell me. Yes, of course. So you can actually stand before me and tell me this. O sọ pé mo fẹ́ràn iṣẹ́ jù ẹ lọ. Jọ torí ta ni mo ṣe ń ṣiṣẹ́. No, tell me, torí ta ni mo ṣe ń ṣiṣẹ́. Gbogbo wàhálà tí mo ṣe, torí ta ni mo ṣe ṣe. O tiẹ̀ pity mi rárá. O wá mú àbúrò mi ọmọ ìyá ọmọ bàbá mi ẹ jẹ mí. Lábẹ́ òrùlé mi ò dẹ̀ ń kì mọ́lẹ̀. Oh, really? You took advantage of her, right? O ti mú àlébù ẹ̀. O ti mọ ọrú ọmọ tó jẹ́ àbí. You now took advantage of her. Baby, excuse me, don't you ever touch me. Okay? Please, I am sorry. You're sorry? Just, you know, just leave me alone. Baby. Hey! Easy, please. Take this away. Bayo, do you know what? It is over. It is over between you and I. You can't do that to me. Oh, lè ṣe bẹ́ẹ̀ fún mi now. Excuse me. What do you mean by that? You can't. What do you mean? Oh, lè ṣe bẹ́ẹ̀ fún mi. No, sọ fún mi kí ni nǹkan tí mo fẹ́ continue láti máa ṣe pẹ̀lú ẹ. Irú ọkùnrin wo ló fẹ́ jẹ́? We can sort it out. We cannot. I'm sorry. It is over between you and I. Èmi àti àlejò ever ní kọ́kọ́ papọ̀ mọ́. So just go. Hey. Bayo, don't make me do this. Just go. Just go. It's not up to this. Go. We can sort this out. No. Just leave me. Just. Hello, Joshua. Má bínú, mo ní mátà kan tí ó wà urgent tí mo attend sí ni. Tó bá dọ̀la máa wá surface. It's okay. I'll see you tomorrow. All right, bye. Erama. Good day. Ẹ pẹ̀lẹ́, madam. Ẹ káàbọ̀, officers. Ẹ jọ̀ọ́ ṣáde wọlé. Oh, sure. All right, thank you. Please. Ẹ pẹ̀lẹ́, madam. Ẹ kú àtẹ̀mọ́ra. Ọlọ́run á jẹ́ kọ́dún jìnnà síra. Ẹ pẹ̀lẹ́. Ẹ má bínú, madam. A kàn wá fún àwọn ìbéèrè ráńpẹ́ kan ni. Okay. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ mẹ́ni tó ń jẹ́ Fúnmiláyọ̀? Fúnmiláyọ̀.
Yes. Oh, mi ò mọ̀ tó ń jẹ́. Well, lára àwọn investigations tí a ṣe, I find out wípé Fúnmiláyọ̀ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ àti ọkọ yín olóògbé wọ́n ń wọlé wọ̀de nígbà tí wọ́n wà láyé. And as his legal wife, how come tẹ́yìn ṣe mọ̀ nípa ẹ̀? Officer, ṣe bóbìnrin lẹ́yìn náà? Ẹ ṣàmùrọ̀ ọkùnrin dáadáa. Nǹkan tó bá fẹ́ kẹ́ mọ̀, ń lè máa mọ̀. Okay. Madam, lára àwọn ìwádìí tá a ṣe síwájú láti bí oṣù bíi mélòó kan ẹ lọ síbi iṣẹ́, inú ilé lẹ máa ń wà. Lálẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, tí Fúnmiláyọ̀ wá pa ọkọ yín nínú ilé, Madam bọ́lẹ̀ wá. Ẹni lè sọ̀rọ̀ fún un, bẹ́ẹ̀ sọ ṣe àwọn ọkùnrin. Ìgbà tí mo dẹ̀ ní kó gbé ṣe ẹ̀dín lọ́jọ́ yẹn, tó bẹ̀rẹ̀ sí ní fún mi latitude. Mo dẹ̀ ní kí n excuse ẹ̀. Mo kúrò nílé fún pé bóyá tára ẹ̀ bá rọ̀, I'll be back. Ṣùgbọ́n ìgbà tí mo dẹ̀ máa padà dé, I met my own husband. It is all full of blood. It's okay, madam. Tí mo bá gbọ́ yín yé, ẹ nígbà tí ẹ máa padà wá nílé, ẹ bá òkú ọkọ yín nínú àgbàrá ẹ̀jẹ̀. Spot wo lẹ ti bá wọn nínú àgbàrá ẹ̀jẹ̀? Mo ti bá lẹ́yìn iṣẹ́ yìí, ní ẹlẹ́lẹ́yìn iṣẹ́ yìí, mo ti bá. Ìbọn ló fi pa ọkọ yín. Lẹ́yìn ìgbà tí Fúnmi pa ọkọ yín tán, kò mú ìbọn tó fi pa ọkọ yín kúrò nínú ilé, according to àlàyé tó ṣe fún wa. Láàárọ̀ ọjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀, ẹ̀yin ni the first person tó kọ́kọ́ wọnú ilé, madam. Ẹ ní gate man nínú ilé, ẹ ní cook, ẹ ní security guy. Tó túmọ̀ sí pé ìgbà tẹ́ dé, ẹ̀yin fúnra yín lẹ ṣí gate, ẹ̀yin fúnra yín lẹ dẹ̀ ṣí ilẹ̀kùn tẹ́ fi wọnú ilé
tẹ́ bá òkú ọkọ yín lẹ̀. Lẹ́yìn ìgbà tí Fúnmiláyọ̀ tó pa ọkọ yín tán lálẹ́ ọjọ́ yẹn, ọ̀gá ètò wọn oníṣẹ́ ló lọ. Ibẹ̀ làwa ti arrest ẹ̀. Ìgbà tá a dẹ̀ máa arrest ẹ̀, àbábọ̀ kankan lọ́wọ́ ẹ̀. Tó túmọ̀ sí wípé lẹ́yìn ìgbà tó ṣiṣẹ́ ibi tó ṣe tán lálẹ́ ọjọ́ yẹn, ó fi ìbọn yẹn lẹ̀ sínú ilé. Madam, ẹ̀yin ni the only person tó kọ́kọ́ wọnú ilé lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Ìbọn tí Fúnmiláyọ̀ fi pa ọkọ yín, ó filẹ̀ sínú ilé lẹ́yìn ìgbà tó ṣiṣẹ́ yẹn tán. Madam, ibo ni ìbọn yẹn wà? Ìbọn? Yes. Officer, see, I'm a broken woman. Look at me. Ẹ ti rẹ́ni tó pọ̀kọ́ mi. Ẹ ti rẹ́ni tó roníṣẹ́. Kí lẹ tún fẹ́? Well, madam, àti ìrẹni tó rànga fún mi níṣẹ́. So what's my business with that? What exactly is my business? Báwo nìyẹn ṣe kàn mí? Ṣé mo fẹ́ pọ̀kọ́ mi ni? Torí ẹ̀kún tí bíbá ẹ bẹ̀rẹ̀ sí ní sọ jargons lẹ́nu, kí lẹ ń try láti insinuate? What? Ẹ jọ̀ọ́ ma, ẹ calm down. Do not tell me to calm down. You cannot tell me to calm down. What are you insinuating? In fact, you have overstayed your welcome. Oh yeah. Edide. Get out of my house. Get out! Madam, it's okay. No, it's not okay. And you cannot tell me to calm down. Please use the door. Now! It's okay, madam. Just calm down. I try to let you understand why. We're just trying to do our job. Ẹ má bínú, a kàn try àti wo bí a ṣe. No, don't tell me that. Leave. Now. Please. It's fine. It's okay, madam. I need that priority. Out, please. Please use the door. It's fine. It's fine. I'm a little It's fine. It's all right. Please. Please! All right. Joshua. Yeah? Kí ni nǹkan tó observe nípa woman? Woman yẹn. Pẹ̀lú gbogbo àwọn body languages ẹ̀. Ó show pé she's hiding something. Yeah, ó wà fishy bẹ́ẹ̀ pé ó ní kankan tó ń fi pamọ́ fún wa. Okay, do you know what? We'll Malaxi station. I'll meet you there. Only because I'm first already. Really? And I can't come with you? No, you can't. Just go back. All right. I'll meet you there. Okay. All right. Àṣírí láyé tó farasin máa ní òwe. Ọ̀rọ̀ yìí wọnú ara wọn ni. Ayé ẹ fúnra o. Ojú láyé mi wò. Ayé ń bẹ níkùn ọ́. Ìṣọ̀run ni kò ṣe sá fún, òjìji ni kò ṣe sá fún. Ó wọnú ara wọn ni àṣírí ni tí ó hàn tẹ ẹnìkan. Ilé ayé burú o. Tani,
Taniye. I'm coming. Madam, Kí lẹ fẹ́? Kí lẹ gbàgbé? you are under arrest. Ṣé o ṣe pé not kan tún lórí ẹ̀? Arrest for what? Madam, I put it to you that ẹ mọ̀ nípa ọkọ yìí. So basically, mi ò fẹ́ wà selfish. Sorry pé torí mo ti lọ bẹ̀bí ẹ̀mẹ́rin. Irọ́ ló pa. What do you want? Níbi to be bẹ̀rẹ̀ gangan la máa lọ. What are you Ibẹ̀ la saying máa lọ, babe. No, because now? you've gone there like twice or 3 times. Okay, check. Okay. Èmi ni mo sọ fún ọ ní ẹni. Èmi ibi táṣà lọ ni. Yẹmi ló ń bọ̀, àbá mi. Okay. Yẹmo. Mo ti dọ̀bálẹ̀. Mo ti dojúbolẹ̀ gangan sí. Mo ti dojúbolẹ̀ gangan. Dojúbolẹ̀ gangan. Keep quiet. Gbọ́n. Ọwọ́ tó wà nílé ìdá. Sáyájá. Ó wà lókè. Mr. Man, má jẹ gbọ́n kankan. Stand up. Stand up. This way. This way. Stay! Stay there. Mr. Man, má ṣe bá kan kan. Má ṣe yàmàyà. Okay, sir. Okay, daddy. Shut up. Now we should Hey! Keep quiet! Keep quiet. Tí ma fi bọ́ta bí wá jẹ gbọ́n gbọ́n. Ó gbà mí. Kàkà ìdùn. Ó yẹ kí n ṣe kíní ẹ̀ fún ẹ ni. Ó yẹ kí n ṣe kíní ẹ̀ fún ẹ ni. Ìrọ̀ ń bọ̀. Màá wò ké o. Yeah. Robbie. Back up. I said, look here. Robbie. Wanna call Robbie? She does something. Yeah. You just there. You did that. That guy. Oh yeah, we'll be back. Look here. Èèyàn burú, ìwà èèyàn ni ò jáyọ̀gùn dẹ́niyọ̀ èèyàn o. Ọ̀rọ̀ yìí máa wà lókùnkùn ó lágbára, àpálára. Ọ̀rọ̀ yìí máa wà lókùnkùn kò yẹ nìkan o. Oh, baby. Mo ti ń gbọ́rọ̀ ẹsẹ̀ yẹn náà bó ṣe ń bọ̀. Ṣé wà okay?
àwọn people ti pè mí ṣá. Oh, sweetheart. Ọkọ mi. Thank you. For what? I can't thank you enough. Fúnkẹ́ tún lè ní. Fúnkẹ́ tún lè. Ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni nǹkan báyìí máa ṣẹlẹ̀ síyàwó wọn. Wọ́n dẹ̀ máa capitalize lé lórí, wọ́n máa fi máa misbehave. You've just been such a darling. Thank you. Thank you. Ó tọ́ ló sọ. But tí bá rántí dáadáa, ó ti dúpẹ́ lọ́wọ́ mi lẹ́ẹ̀kínní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta, lórí ẹlẹ́ẹ̀kejì kí ló dé? Ó ti jẹ́ kí n ronú nǹkan mi o. No, ó yé mi. Ó ti ń gbé ọkàn mi padà lọ sí nǹkan tó ti ṣẹlẹ̀ tí mo ti gbàgbé. So ó better kó stop láti máa kígbe pé mo ṣe. Èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Èmi ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o cooperate pẹ̀lú wọn níwọ̀nba tó jẹ́ kán pa ẹ́. Tó bá pa ẹ́ ńkọ́? Wàhálà ńlá nìyẹn. Ibo ni kí n ti bẹ̀rẹ̀? Ibo ni mo ti fẹ́ rí? Ìwọ tó dólóore mi ni ẹ́. Mo fẹ́ so, mo fẹ́ tọ̀, mo fẹ́ kò sí ohun tí mo fẹ́ ṣe. Ìwọ nìkan ni, ìwọ ló ń control life mi. Lẹ́yìn Ọlọ́run ìwọ ni. Kí wá kàn déédéé. My dear, màá ti dóbìnrin màá ti kébì kan mi. Àárín mi àti lílé wa, wọ́n ní ilé ẹni láti ń jẹ ikú tí ó ní dodo. Àwọn sọ síta là. Mo ti sọ fún yàrá. Sọ kí n pèsè fún mi láti máa rojọ́ káàkiri àárín àti ẹ̀ lọ́wọ́. Bébè. O mọ̀ pé ọ̀nà fún ọ̀nà ọ̀run. Jẹ́ kí n lọ sí ibi iṣẹ́. I'll forever love you, baby. Okay. Jẹ́ ká sáré lọ síbẹ̀ ẹ̀ jọ. Iṣẹ́ lóògùn iṣẹ́. Jẹ́ ká tún gbìyànjú láti wá nǹkan kan ṣe. A máa jáde ọ̀. Tó bá tún jẹ́ nǹkan kan lénìí, bó o ṣe jẹ́ nǹkan kan lánàá, a máa jà ọ́. No, má sọ fún kó wá try. Sọ pé wá jẹun. Okay, dear. See you soon, baby. Okay, love. Thank you. Baby. So, ọmọ kí kò sí bó ṣe lè kórí kò sí condition tó lè wù kó dé báyìí tí èèyàn bá ti jẹun. Ó ti tán. Jẹ́ kí n bẹ ṣí gate. Okay, babe. Ṣé àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀kọ́ ni? What under? Ẹ̀kọ́ mi lẹ́mi. Báwo lè fẹ́ jábọ́? Ìmọ̀ bóyá gbà tó ń wọlé bọ̀ lánàá. Ìbílẹ̀ lẹ́ẹ̀bẹ̀ bóyá gbà tó ń wọlé bọ̀ lánàá. Lélẹ̀ lọ́wọ́ mi kẹ̀, mi ò kí alẹ́ sọ yẹn. Yé! Kí ló ṣẹlẹ̀? What is it? Kí ni ẹ̀? Yé! Kí ni? No pictures. Báwo ló ṣe? Mo dárùn. Adétọ́lá. Ayé mi ti bàjẹ́. Adétọ́lá. No pictures, No pictures, Ó sọ bẹ́ẹ̀ mi. Àwọn guys tó wá rí pẹ̀ yẹn ni o. Àwọn guys tó wá sílé wa yẹn ni. Oh! Ayé mi. No pictures. No pictures. Ayé mi. Tọ́lá mo ti dárò. Mo ti dárò. Àwọn ìgbọ́n tó rẹ̀ nìkan ń ṣọ́ wa. Àwọn lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ wa. A máa sanwó ẹ̀. A máa sanwó ẹ̀ ni. 20 million naira náà bí wà ní láti sanwó ẹ̀ ni. Torí ẹkún tó ń sun nǹkan ló important. Nítorí important sì ni ká tètè wá solution sí. And the only solution ta ní sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ òun ni ká mọ̀ bá ṣe lè sanwó yìí. Because ó ti sú èmi. Adétọ́lá, ọkọ mi níbo ló fẹ́ kí n ti rówó? Níbo ni kí n ti rí? Mi ò ní. Èló góńgó ni gbogbo company mi? Èló ló wà lákàùntì mi?
ẹ̀dẹ̀ ń jẹ́ ká inform ọlọ́pàá lórí ọ̀rọ̀ yìí náà mo dìídì sọ fún ẹni mo ní kó jẹ́ kí n lọ sí police station jẹ́ kí ọlọ́pàá mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí that is it àwọn pípù yìí ọmọ bí ọlọ́pàá ṣe smart tó ṣá irú incident tó ṣẹlẹ̀ yìí sìn láti bí ọ̀sẹ̀ bíi 2-3 ló ti ṣẹlẹ̀ ìjọmọ̀kẹ́ tí ọlọ́pàá bá gbọ́ sí wọ́n lè jẹ́ ká get àwọn boys iṣẹ́ tí wọ́n nìyẹn náà. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí Tọ́lá ọlọ́pàá kẹ́ ọlọ́pàá ṣá a lè sọ̀rọ̀ fọlọ́pàá o ní òdùmí náà sọ̀rọ̀ ń pa yìí náà ìṣòrí àwọn ará church wọn ò gbọ́dọ̀ rí wọn tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ àwọn kù mi tí ó fẹ́ kí n jẹ́ CEO náà ní company wọ́n pọ̀ kókó gbọ́dọ̀ ṣe ní òdì yẹn kó gbọ́dọ̀ bọ́ síta o understand me. kí ló rò pa lè ṣe kí ló rò pa lè ṣe. a máa fún wọn lọ́wọ́ mi o. no ọlọ́pàá mọ̀ ní mi ò fún ọlọ́pàá mọ̀ ọ̀nà tí wọ́n lè wẹ́ n tó bá ṣàti sọ ṣá. Tọ́lá gbàgbé a máa fún wọn lọ́wọ́ yẹn ni. ibo la ti wá fẹ́ rí. inú pé akata lè kàtẹ́ ta mọ́tò mi náà. What? Yes, see, calm down. A máa yọnu ẹ̀, a máa fún wọn. Èyí tó kù náà máa fi run business mi and I'll pick up back. O lè kàtà mọ́tò. Kàtà mọ́tò. Mo dẹ̀ ní mo kí lọ sọ fún ọlọ́pàá pé nǹkan kan bá ìṣẹ̀lẹ̀. O ní ká má lọ sọ fún ọlọ́pàá. Dídòló báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Má ní mo sọ̀rọ̀ báyìí jàre mọ́. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ọ̀rọ̀ news mi là ń sọ yìí náà. Mo sọ ń pa yẹn o, jẹ́ ká lọ sọ́dọ̀ ọlọ́pàá. O tún sọ fún mi sí pé kàtà mọ́tò. You don't understand. Ayé wo ló fẹ́ kí n gbé for goodness sake? Ayé wo ni mo fẹ́ kí n gbé? Ní kí ni? Mi ò fara mọ́ wípé kò ta mọ́tò. Ọlọ́pàá la máa sọ fún. Sex video yẹn ni wọ́n fi gba gbogbo nǹkan tí mo fi àárọ̀ ọjọ́ ayé mi kọjọ. Títí torí pin òun ni mo lù ta just to pay them. Wọ́n sọ mí di ètò rẹ̀. Kọ́lọ́run máa jẹ àlògùn dẹ nítorí wọ́n ń ṣọdẹ o. Èèyàn ń ṣọdẹ èèyàn kiri o. Tó bá bọ́ sọ́wọ́ wọn ò kẹ́ràn rò pé ká má bọ́ sọ́wọ́ wọn lọ́dúnrà wá o. Wọn ò ṣeré wáyé ń ṣọdẹ èèyàn kiri. Eléyìí máa wà lágbára o ẹ̀rọ ayé. Lágbára o. Níbo la já sí ni kò yé mi o. Máa lágbára o. Màgá wọ́n ṣe o. Olúwa. Olúwa. Mo mọ̀ pé mi ò tó pè ẹ́ lẹ́jọ́ o. Mi ò tó bẹ́ẹ̀. Àmọ́ ilé tó pín kọ́ mi lásìkò yìí. Mi ò fẹ́. Mi ò fẹ́ o. Jọ̀ọ́. Bẹ̀bẹ̀ ni. Nínú àánú àtọ́lálá ẹ̀ tó ga jùlọ. Ó dẹ̀ ṣàánú mi. Ṣàánú mi kó yígbà ìpadà sí rere fún mi. Jọ̀ọ́. Mo mọ̀ wípé ilé tí gbóǹgbàrò yìí ni ẹ́. Mo mọ̀ wípé ó pọ̀ mi. Ṣàánú mi. Ṣàánú mi. Kò ṣàánú fún mi.
Baby, why are you doing this to me? Nǹkan tó ń ṣe ẹ́, gbogbo nǹkan tó ń go through ń sìn, àjọ wa ń bẹ papọ̀ ni, ó ń ṣe ẹ́, ó ń ṣe èmi náà. So why tó ń ṣe gbogbo ilé ìfún ẹ? Ṣo lè sọrí sí fún mi tó fi ń hàn tààrẹ báyìí? Iye mọ̀ tó, o mọ̀ pé tó bá jẹ́ pé mi ló hot, ṣé o mọ̀ kó pè mí? Mo wí pé òun hàn tààrẹ yìí, ẹkún ló ń jẹ́ fèmí náà, àti mò ń sunkún sínú báyìí. Why? We're in this together. Please stop all this. Ó gbàdúrà lẹ́ẹ̀kan gbogbo tó ń sọ kó sí tí mi ò gbọ́. Ó ní ilé tí gbọ́rọ̀ gbàrò yìí, òun lọ lọ́rùn. Tí mo dẹ̀ gbàgbọ́ wípé Ọlọ́run tí mò ń sìn lóòótọ́ agbọ́rọ̀ àgbọ́ àròyé wa. Mo sọ fún ẹ wípé contract tí mo ti submit document mi fún tí mo ní láti lọ defend léni, ó bá mi sọ̀rọ̀ nípa yẹn, ó gbàdúrà nípa yẹn, ó lọ́kọ́ máa bọ̀ nítorí ìyẹn. Ẹkún ló ń sọ wípé àwa ń position kan, a ò sí bẹ́ẹ̀ mọ́, àwa wà bí tá a wà. Ìdó mọ̀ kí àìmọye àwọn èèyàn tó ṣubú. Ọdún kẹjọ wọn ti dìde. Àwa ṣubú. Àṣírí wa ò tú abẹ́ òrùlé làwa náà. Ọmọ yìí tí wọ́n gbàgbé, ọmọ yìí tí apátímẹ́ǹtì jẹ́. Ọlọ́run yìí ń gbàdúrà wa. Ìyẹn ni mo rò kó yẹ kó máa gbàdúrà fún ṣe pé Ọlọ́run jẹ́ kí n bá rí bọ̀. Náà pẹ̀lú gbogbo eléyìí tó wá ṣe ń ṣe, kí ló fẹ́ kí n ṣe? Just tell me, kí ló fẹ́ kó ṣẹlẹ̀? Ṣé kí n jókòó kí n má lọ mọ́? Ṣé kí n jókòó má lọ mọ́ ká believe pé nǹkan tá a fẹ́ fẹ́ ní ṣe òlélẹ̀. Yẹmi, please stop this. Àdúrà ni mo expect kó máa gbà pé kó lọ jẹ́ kí n parí bọ̀ níbi tí mo lọ. I love you, babe. I know who you are, Papa. Àmín. Àmín. Àdúrà yẹn kù mẹ́ta. Bọ́ mo fẹ́ kó máa gbá tẹ̀lé mi bí mo ṣe ń lọ yẹn. Máa gbé ẹsẹ̀ kan sí, gbàdúrà kan gẹ̀ẹ́tẹ̀ sí, tá a máa fi dé sálẹ̀ ni. Àwọn olùdúró bẹ̀ méjì tó gbàdúrà sóhun fẹ́ kó rẹ̀. Okay. Ó wọnú ara wọn ní àṣírí ní tí ó wọ́n tẹ ẹnìkan. Ilé ayé burú o. Hello? Mo wà okay, mo manage afa. Ohun kan tó bá ṣẹlẹ̀ ni kò sọ, kí ni ẹ? Ha! Má sọ fún mi pé shift sign contract yẹn o. Yes. Ha! Ha! Ọlọ́run ṣeun, níbo ló wà? Wọ́n máa bọ̀ lé jàre. Mo ń retí ẹ máa bọ̀ lé. Ha! Ha! Àṣé tẹ́kún bá pẹ́ dalẹ́ kan, ayọ̀ bọ́ lọ́wọ́. Darling. How are you? How you doing, baby?
I'm fine, thank you. Báwo ni ṣe lónìí? Ṣé o miss me jù? Mo kọ́ mo miss ẹ, Ọlọ́run. Ibi tí mo náwó sí. Ibi tí mo náwó lé lórí kò má bàjẹ́. Ok, ibo ni mo náwó sí gangan bẹ̀? Síwájú ni àbẹ̀yìn. Baby stop. Wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé èrè tí mò ń jẹ dà máa rí rí èrè bí èrè. Really? Báwo ni? Fine, I'm okay. Ọkàn dá gbádùn nù lẹ́ṣà. Wo ilé òun gan tẹ̀ ti sú mi, ṣé wàá kọ́kọ́ lọ change kó wá jẹun? No, mo ní one or two things láti ṣe because laptop mi mo ti gbàgbé ẹ̀sọ́ ọ́fíìsì so mo fẹ́ sáré ṣiṣẹ́ lókè mo fẹ́ sign mail kan sí ìyàkọ́. I have something to discuss with you. And what is it? Ṣebí láti jọ you promised me now. Tó bá ti débi iṣẹ́, you put in a word or two for me so that èmi náà máa wá ṣiṣẹ́. Mi kàn láì bí mo ṣe ń jókòó sílé ó ti sú mi. Ó mọ̀ pé ṣiṣẹ́ ni mí. Ìwọ náà ló dé promise me pé ó máa bá mi bá wọn sọ̀rọ̀. Jọ̀ọ́. Kí ló tó parọ́ mọ́ mi? Parọ́ mọ́ ẹbí tí bá wọ̀. Parọ́ mọ́ mi náà. Èmi máa sọ pé mo máa bá wọn sọ̀rọ̀ níbi iṣẹ́ mi pé kí ìyàwó mi máa bọ̀ bẹ́ẹ̀ kó máa gbé fáìlì. That was what you told me. Èmi ní dábàá ẹ̀. Ṣé fẹ́ máa gbé fáìlì fún mi ni àbò fẹ́ máa gbé fáìlì pé ọkàn níbi iṣẹ́ mi? It can't work. Wọ́n náà mọ̀ pé yóò lè ever work now. So try láti sọ fún mi pé o enjoy ara ẹ̀ nínú ilé báyìí. Kò ṣe pé mi ò enjoy ara mi, it's just boring. Boring inú ilé mi boring. TV nìkan. A lot of people wà níta mẹ́rin tó jẹ́ obìnrin tó dààmú káàkiri lọ́tún lọ́sí tí wọ́n expect pé kí ọkùnrin kan gbé àwọn sílé káwọn jókòó síbẹ̀ káwọn máa jẹ anything. So opportunity yẹn ni wọ́n rí lọ́fẹ̀ẹ́ ló fò sí tó jẹ́ pé ọkọ ẹ̀ ló lọ forí jágbó fún ẹ tí wọ́n gbádùn pé. Baby, I want to work. Okay. As the husband. Yes. As the Lord in this house. Okay. I want my wife to sit in the house. Why I go out there to do one or two things for you to make you more beautiful, baby. What is stop? Go funny. You sure? Yes. My kaja, baby. Me Joe. My kaja, kò sáyé iṣẹ́ o. Kò sí iṣẹ́ kankan for now. In fact, ṣe tó máa ń kó sínú kéèyàn tí nǹkan máa ń dà sẹ́yìn. Kí ló máa ń pè náà? Wọ́n fún ẹ jù. Níwọ̀n mo ti gbẹ ó pè é. Mo máa ṣiṣẹ́ o. Ẹ kálẹ́ wọn. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ máa ṣe mo lè rí yín. Ṣé kò sí ẹ kálẹ́? Ẹ̀yin ìyàwó Mr. Adetola. Èmi ni yes. Ọkọ yín jẹ mí lówó ni kò dẹ̀ fẹ́ fún mi. Òfin tèmi dẹ̀ ni wípé bẹ́ẹ̀ díẹ̀ bá dá mi lóògùn máa fọ́ lẹ́yìn. Ẹ ní sùúrù. Ọkọ tèmi jẹ yín lówó. Àwọn olè kan wá sọ́dọ̀ yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọkọ yín gangan ló rán àwọn olè yẹn wá sí ọ̀dọ̀ yín. Èmi náà dẹ̀ wà lára àwọn olè tó wá ń jọ yẹn. Bẹ́ẹ̀ni, níjọ́ táwọn olè yẹn wá wọ́n rèpù yín. A sì ti jí rèpù ni o because àwa kọ́ la rèpù ọkọ yín gangan ló rèpù yín. Ó kàn ní káwa máa snap ni láti fi lè gbowó jáde lọ́wọ́ yín. Ṣùgbọ́n ó ti gbowó tán sìn kò fẹ́ fún àwa lówó titi wa. So tẹ bá ti délé ẹ bá mi sọ fún wípé kó fún àwa ní owó tiwa o kó fún wa lówó tiwa o torí tẹ́lẹ̀ bá dára lóògùn a máa fọ́ lẹ́yìn ni o kó dáwó wa padà fún wa. ẹ̀kọ́ débi táyé ló sọ sí ẹ̀ ó sá fáyé o. lọ́jọ́ àmọ́lẹ̀ ìbọn ni jẹ́ ẹ̀lì sẹ́wà owó kọ́. Ìbọn ló wà. Ìbọn bẹ̀. Hey, keep quiet. Keep quiet. Tí bá gbọ́n ha tí bá fi kọ́ ọ̀n bí. Kàkà yìí ò parí. Ẹ kí n ṣe nǹkan fún ẹni tó lọ. Mo fẹ́ sọ̀rọ̀. Ṣé kí n ṣe fún ẹ? Ṣé ọ̀dà nínú kí n pààyè kí n ṣe fún ẹ kí ló fẹ́? Ṣé kí n ṣe fún ẹ? Ó gbọ́dọ̀ wó kí.
nǹkan tí mo ṣe fún ẹ ládùúgbò gbogbo wàhálà tí mo ṣe lórí ẹ àṣewọ láìdá I regret the day I met you. You are wicked. You are a fool. Orí ẹ ti dá, orí ẹ ò pé. Ìwọ ló wicked, ìwọ lè yọ burúkú, ìwọ lórí ẹ ò pé. Ìwọ ló mọ́tò ṣe. Sọ fún mi ìgbà tí owó ẹ̀ ti di ọwọ́ mi tán, kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ? Kí ni nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ? I care about you. Mo love ẹ. And to hell with your love. Adekola, to hell with your love. You love me. Lẹ́nu títí ẹ. Ṣé ọmọ kan tí mo lose ṣá? Mo talé mi. Mo tọ̀nà mi. Mo lose company mi. Láì mọ̀ pé wọ̀ ni. So you wanted my wealth. Yes, I wanted. Yes. As your husband, I wanted everything that you have. But who refused that? Oh, fún mi ó jẹ gàba lórí mi. Òun wá ọkùnrin tó máa fẹ́ sílé tó máa dàbí ẹrú fún ẹni. Òun wá ọkùnrin tó máa fẹ́ sílé tó máa dàbí supervisor fún ẹni. Òun wá ọkùnrin tó máa lè jẹ gàba lórí ẹni. Mo dẹ̀ wù ẹ́ pẹ̀lú fẹ́ pẹ̀lú everything tí mo ní kò sí nǹkan tó ṣe fún mi tí mi ò gbà bẹ́ẹ̀. Ètò dùn mí jù lọ́jọ́ tí mo fẹ́ gba contract tó mi gangan fúnra mi lè fi dá dúró pé ọkùnrin ni mí o kó má jẹ́ pé tí bá fẹ́ ra ṣòkòtò ọwọ́ ẹni máa ti gbà á. Tí bá fẹ́ ra slippers ọwọ́ ẹni máa ti gbowó. Mo ní mò ń lọ síbi contract yẹn kó jẹ́ kí n gbé mọ́tò yẹn lọ. ẹ lájú kan ẹ̀pà kan dẹ́. Ẹ káàárọ̀ sir. Young boy. Yes sir. How you doing? I'm fine sir. Madam Yemi Labere sir. Madam Yemi? Yes. Oh really? Láti bo ni ẹ? How Láti are you there? àwọn náà ni ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, baby. Hello babe. Ẹ kú iṣẹ́. Báwo ni? I'm fine, thank you. I'm baby. Bolo tún lọ. Wo bọ̀bọ̀ yìí ó rán wá láti ọ́fíìsì wọn ni ẹni tó ń wá yìí a fẹ́ jọ máa lọ sí sáìtì wọn. Ó yẹ kí n lọ sí ọ́fíìsì wọn kí n gbé mánéjà wọn kí n gbé òun náà dání. Mo sì sùn tí wọ́n wá nísìn mo máa ní mọ́tò jọ. Mọ́tò òde. Mọ́tò mi. Àná ò lè gbélé lọ náà. Aṣọ ò gbàgbé. Ó ti gbàgbé ni. Mo sọ fún ẹ pé ibi tí mo fẹ́ lọ defend the project síbẹ̀. Náà torí ẹ̀ ni mo ṣe tètè jí tí mo fi fọ mọ́tò yìí. Mọ́tò náà ni mo dẹ̀ lè gbé lọ síbẹ̀. Mo understand but baby when now òun náà ló dé sìn àti ọ́fíìsì wọn náà ti rán kódà èmi ló yẹ kí n lọ bá wọn ní ọ́fíìsì but unfortunately wọ́n ti rán wá already. Síbẹ̀ tó sọ náà ni. Gbé káàbù ńlẹ̀ yẹn wá. O understand mo ṣe máa gbé manager wọn ní complain. Ẹyin ní ok òun á gbé mọ́tò wá manager wọn máa ní láti gbé mọ́tò tiẹ̀ wá ẹ lè jọ̀wọ́ bíbí tí mi ò bá gbé mọ́tò débẹ̀ wọ́n á fẹ́ lómi ní contract yọ wọ́n máa rò pé mi ò responsible torí èmi tí mo fẹ́ lọ defend the contract àwọn tó wà ní ọ́fíìsì yẹn tó bá mú a lot of things wọ́n ti ṣe sílẹ̀ fún mi. No wọ́n ti rí. ọkọ mi ṣe bí mọ́tò mi ni jẹ́ kí n gbé like cab ma take time ká tó dé ibẹ̀ ká tó máa struggle. mi ò gẹ́tì kan tó sọ gbẹ̀yìn ṣe bí mọ́tò ẹ̀ ni. mọ́tò wa náà ni. No, ó tiẹ̀ ti sọ yàrá ṣe bí mọ́tò mi. Dànù jọ sáré fún mi ní kọ́kọ́rọ́ ẹ̀yin jẹ́ ká tètè máa lọ. Kò sọ gba kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ dẹ̀. Ṣé bíbí ó yá Mr. Man ẹ jẹ́ mi. Yes ma àbí ṣé àwọn dáàdi wa nìyẹn. Yeah. Àwa làwọn dáàdi. Jẹ́ lọ. Ìyàwó mi ni. Ó surprise ẹ pé mo ń fọ mọ́tò òun fẹ́ wọ bẹ̀. Spọ́lẹ̀. Kí ló ní kí n ṣe díẹ̀? I love you. I love you more. Kí ló ní kí n ṣe? Wá kàn bá mi ṣọ́ ẹyin yẹn. Okay. Ó ṣe baby love you. No problem. Love you too. Ó lẹ́yìn o. Gbé bọ́kẹ̀tì gbé bọ́kẹ̀tì. No, ìwọ ló fẹ́ kí n ṣe oní kí n ṣọ́ ẹyin yẹn o tún ní kí n kó lẹ́yìn ìwọ ni mo fẹ́ ṣe ń bẹ̀. Okay, no problem. You can go now. Mo ti fọ mọ́tò lọ́wọ́ ìwọ gba mọ́tò tí mò ń fọ lọ́wọ́ mi all because of pé òun lọ síbi fàájì. You are wicked. Kékeré lélẹ́yìí o jẹ́ sọ fún ẹ let me confirm it jẹ́ kí n sọ́kọ́ clear lóòótọ́ ni èmi ni mo pe àwọn guys wá sínú ilé wa kọ́ wá jalè èmi ni mo ní kọ́ rẹ́pù ẹ̀ èmi fúnra mi náà ni mo rẹ́pù ẹ̀ mistake tí mo ṣe ni pé mi ò pè kán nu wọn pé kó ṣe é kó gún ẹ dáadáa kó lè mọ bó ṣe jòyàn lára o tún ní gàn láti wá síbi wá sọ àbí kò sọ fún ẹ débẹ̀ pé mi fúnra mi ni mo ṣe èmi ni mo ṣe nítorí pé ìfẹ́ tí mo yìí ní sí ẹ ó ní mo fi ṣe. lẹ́sẹ̀ kékeré nìyẹn o ti mọ tí ò yẹ kó mọ̀ yẹn and now tó ti mọ tí ò yẹ kó mọ̀ láti jọ wà lẹ́nu ẹ̀ by the time tí bá ṣe tán pẹ̀lú ẹ̀
tí bá ṣetán pẹ̀lú ẹ̀ wàá mọ̀ pé èṣù nínú èèyàn ò ní mí sí ẹ̀ déètù gbogbo nǹkan tó ti ṣe fún mi tí ò dáa máa jẹ́ kó mọ kọ́kọ́rin ni mí. Adetola, I will ruin you. I will spoil your life. I will kill you. Now that you know the truth, I will kill you. Èmi máa pa ẹni. I will kill you. Máa bá yí ẹ̀jẹ̀ ni orí ẹ̀ ti bàjẹ́ kó fẹ́ rún èmi. Kó tó rún èmi, inú mi ti ẹ̀dùn kó ti sọ jáde o. Yes, a ti jọ fàlàjà fúnra wa. Ó ti fàlàjà bó ti fà á. Ẹ tó bá kọjá ẹ̀mí. Ẹni yàrá ló gbé lára èmi àti ẹ̀. Kó tó rún èmi máa pa ẹ̀jà ni. Ó ti mọ everything, ó ti mọ gbogbo nǹkan nìyẹn, kò sáyè mọ́. Kò sí bójúbójú kankan mọ́ mi ìfi kankan pamọ́. Èmi ni mo rẹ́ẹ̀pù ẹ̀. Èmi ni mo bẹ́ẹ̀ lájọṣepọ̀. Èmi ni mo gbá ogun ẹ̀. Number 1 lórí yẹn, number 2 ń bọ̀. Plan mi ti wà fún ẹ. Àti mọ́ta jọ máa mọ̀. Àti mọ́ ní ẹ̀ kò sáyè mọ́. Àti tó mọ́. Officer, tó bá jẹ́ pé ṣé ilé bá irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn gbé torí pé ó fẹ́ lówó lọ́wọ́ torí pé ó fẹ́ pàṣẹ Adetola sọ mí di olówó àná. I was traumatized emotionally. I went through a lot. I went through hell. Nítorí ẹ̀ ni mo ṣe wá ìjà lọ. Now your husband made this now. Bẹ́ẹ̀ni, bó ṣe wà yẹn, ó ti ṣe ayé. Bẹ́ẹ̀ni, ó ti dalẹ̀, ó dẹ̀ di dandan kó rí jayé. Ọkọ ẹ̀. Ẹja, ọkọ mi. That one no be problem now. If you don't make payments, you will feel it to go left for her. Ṣùgbọ́n mi, ó ti yẹ mi. Kò sí wẹ́rẹ́. Ní kíákíá. Now I work now. No be the work why they do. Èèyàn burú. Ẹ jẹ́ kí ni mí ní gbogbo eléyìí? What kind of nonsense is this? Kí ló dé tí mo ṣe máa gbéṣẹ́ fún ẹ tẹ́ fi ṣẹ́ mi dọ́là? Why is Adetola not dead? Mama, ṣe bí wọ́n ti gbéṣẹ́ fún wa. Ní sùúrù ká farabalẹ̀ ṣiṣẹ́ ẹ̀ náà. No, ni wọ́n sọ fún mi pé kí n ní sùúrù. You will not tell me to calm down. Láti joy. Ọmọ mi o, ẹja ọmọ mi dáadáa. You know say if you do anyhow, èmi máa mess it up. Bẹ́ẹ̀ ni máa bá tiẹ̀ jẹ́ ni. Èmi ò lè fún wọ́dà bọ̀ máa dá wà rẹ̀ nù. Mo sọ fún ẹ nìyẹn. Ní sùúrù náà. Wetin dey do you now? Máa wo bí tó wà now. Ṣé you wan dey threaten me for my cabal? Mo environment tó wà now. I don tell you say I go do your job. Calm down now. No be so. Ẹja no be so. Torí tí yín ni mo ṣe kúrò lé now. I don comot for house, you want me people dey come and fras you olú ẹ ni. What is it now? No worry. Tomorrow is another day and I want the job done. Fast. Ẹja very fast. Ìgbà tí mo dẹ̀ rí pé ọ̀tọ̀ ni nǹkan tí mo sọ fáwọn ẹja, ọ̀tọ̀ ni nǹkan tó dẹ̀ ń ṣe. I went back there to meet him. Ṣó máa ní? Ṣó ya wèrè ni? Ta ni ẹ olùpì? Ta gangan ni ẹ? Ìwọ ló fi style olófin extort owó lọ́wọ́ ọkọ mi. Which level? Mama, calm down now. You don't carry job give me. I don't tell you say I go do your job. I go run now. Ní sùúrù na why you come dey put mouth? Let me calm down. Calm down. Now go kill your papa. Your papa? Wetin dey worry you? Kí ló ṣe now? Ẹja,
person. Ó wá mú lọ bẹ̀. Ó wá lọ fi extort owó lọ́wọ́ ọkọ mi. Ó lọ fi blackmail ọkọ mi. Owó tí mo fẹ́ jókòó tì. Mo ní kẹ́ bá mi pààyàn. Kókó ṣì ní kúrò lórí owó mi. You said go sit down talk on. What can I do with that? Báyà kò lọ rọ́ọ̀nù ẹ̀ fúnra ẹ̀. Báyà kò lọ pa ọkọ ẹ̀ fúnra ẹ̀. Make I tell you, in line of business, any opportunities where you see, you go grab am. Mama. See, my person. Shut the hell up! Who be your person? You be my person now. I no be your person. Eja, we go run on your son. I no be your person. Wetin dey worry you? Shut up! Eja, we go run on your son. Hey! So in this line of business, na any opportunity na dey seize abi? Wait. You see this gun, just drop am. Shut up, Mwe. If you talk one more time, I will pull this trigger. You dey mad? I be you say I no be streets. Me say the mafia na because I no want make any traces dey show say na me. Wetin dey worry you? Money wey me I dey hustle for, and you wan go bad there. Oga no be you go tell the tori. Come on here. Gbàdúrà kẹ́ fi ọkùnrin bí Adétọ́lá ṣe ọkọ. If you were in my shoes, what would you have done? If you want to take me, you can take me with you. Ṣùgbọ́n inú mi dùn wípé mo tẹ́fẹ̀ẹ́ náà. Madam, I'm really sorry about your life. Your story about touching God. It's very pathetic. But I'm sorry. I just have to do my job, you know. I have to do my job. Kò sí bó tilẹ̀ wù kó rí. Lábẹ́ bó tilẹ̀ wù kó rí. No matter what happens to you, you should know that you are not supposed to take laws into your own hands. Madam, you should know that. You shouldn't have. You would have been a free woman. You would have lived a good life. You would have been happy. But now you have to face the law. I just feel so sorry for you. I wish I could help you, but I'm sorry, madam. You're under arrest.
ọ̀rọ̀ ìrì lókun pọ̀ ọ̀rọ̀ ìrì lókun pọ̀ ta ló mọ̀ bí ajá sí ọ sọrí kọ́ ẹ̀mí ọ ayé lùgọ́. Olúwa fún mi láyọ̀. Mi nífẹ̀ẹ́ kó tọ̀nà fún ẹ. Ṣòro níbi tí o bá ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ dé. Ẹkún kọ́ ló kù ẹ̀kọ́. Àdúrà òun ló yẹ kó máa gbà. K'Ọlọ́run bá kó yọ ẹ́ kúrò nínú ilé tó tọrọ ara ẹ̀ bọ̀ yẹn. Lóòótọ́, àti rẹ́ni tó ràn ga ẹ̀ ṣe. Àmọ́ ìwọ fúnra ẹ̀ ó kù díẹ̀ káàtó. Ìwọ náà ti ṣẹ̀ sófin. Attempted murder. Òun là ń sọ̀rọ̀ pẹ̀. Tó dẹ̀ wà punishable lábẹ́ òfin. Had I known, ìbá ti má ṣe é. Mo wá ṣetán wá dápọ̀ sí mi lọ́rùn. Ẹ̀yin ọmọ ayé ìsìn, ẹlẹ́mìí sùúrù rárá àti rárá. Ẹ mọ̀ wípé àsìkò ní gbogbo nǹkan nílé ayé. Àsìkò ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni. Gbogbo nǹkan tí ẹ̀dá bá máa dà nílé ayé, gbogbo ẹ̀ ló lásìkò. Àsìkò àti lówó, àsìkò àti bímọ, àsìkò àti gbéyàwó, àsìkò àti ṣoríire. Gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́kan jọ̀kan. Òun ló lásìkò tiẹ̀. Àmọ́ pọ́blẹ́mù tẹ́yìn ọmọ ayé ìsìn ni pé ẹ kì í lè dúró de àwọn àsìkò yìí lọ́lọ́kan jọ̀kan. Ẹ ti gbàgbé wípé Rome was not built in a day. Ìṣe ló máa ń ṣe bí ẹni pé láàrin ká díjú ká là kẹ̀tì acquire gbogbo nǹkan tó dá nílé ayé. Ẹ ti gbàgbé wípé apálára ìgbópá níye kan ẹni. Fine, àmọ́ pé lólè kò ṣiṣẹ́ gbogbo nǹkan ó le kókókó. Àmọ́ ìwé kíkà tẹ́ ẹ̀ ń kà yẹn kò ń ṣe fún pé kẹ́kẹ́kọ̀ọ́ nìkan. Ó yẹ kẹ́ máa ka ọgbọ́n orí pẹ̀lú ẹ̀. You need to learn how to be creative, be knowledgeable. O lè máa sọ pé kẹ́ ìlú dá kíní kan ṣe kíní kan ṣe. There is a way we can find a solution to our individual problems by ourselves. Láì involve anybody. Láì involve àwọn ìjọba pẹ̀lú. But no, àní ṣe yẹn, a kò máa káwọ́rò, a máa expect kó jẹ́ pé ìjọba ló máa ṣe gbogbo nǹkan fún wa. Crime is not the only way to have money in this life. There are other better ways to go about it. Anyway, I try láti gbìyànjú fún ẹ. I try láti bá ẹ wá a competent lawyer tó ti lè defend ẹ díẹ̀. Because má jẹ́ kí n tún ẹ. Kéèsì tó wà lẹ́yìn, it's a critical one. Attempted murder ni. So they were punishable under the law. There's no two ways about it.
You cannot go scot-free without being punished. But Beladura àti gbìyànjú Ọlọ́run á kó ẹyọ nínú ẹ̀. It is well. Iṣẹ́ ẹ̀ nìyẹn kan tó máa fi operate nílé. Ó ní iṣẹ́ àlàyé kan tó ṣe gbé wá fún mi. Normal èmi náà kí n pa fúnra mi. Àmọ́ mo fẹ́ fi check capability ẹ̀. Mo ṣe sharp sí, mo ṣe smart sí, torí ẹ̀ mo ṣe fẹ́ gbé fún ẹ. Ṣé mo máa pa ni? Ìwọ kọ́ ló máa pa iṣẹ́ ti wà ní. Nǹkan tí wọ́n kàn máa ṣe fún wa ní pé wá gbogbo ọ̀nà bó ṣe máa wọlé máa ẹ̀. Tó bá ti wọlé ẹ̀, wà á wá gbogbo ọ̀nà tó máa fi bẹ́ẹ̀ ní àjọṣepọ̀. Àwa ṣe fídíò, àwọn wá fáwọn, wọ́n fi kú lẹ̀. Obi, bó ṣe ń lọ yìí, tó bá rò pé bó ṣe ń lọ anybody ò rí ẹ, irọ́ ló pa. Ojú tó ń wú ẹ, ó kọjá 2, ó kọjá 5, ó kọjá 10. Ó dẹ̀ lè máa rò pé bó ṣe bọ́ síta ẹ̀, ilẹ̀kùn kan ló gbà wọlé. Ọmọba, ilẹ̀kùn tó wọ bí, ó kọjá 10. Ìtumọ̀ ẹ̀ ní pé bó ṣe lọ ẹ̀ máa rò bí Akin kankan bá ṣẹlẹ̀ ó lè padà wá bí bóyá máa rí èèyàn ó lè rí èèyàn kankan. Nǹkan tó ń tà láti sọ fún ẹni pé tó bá kọjú sí kò ta, tó bá kẹ́yìn sí ẹ kò yín lọ, tó bá kù omi tán kò dé wà lọ́pàá. Mo sọ fún ẹ pé wọn dẹ́fọ́ fẹ́ǹsì fún mi, wọ́n lọ́ fọ́ fún mi. Omijé ojú mi béèrè àánú rẹ bàbá. Omijé ojú mi béèrè àánú rẹ. Omijé ojú mi béèrè àánú rẹ bàbá. Omijé ojú mi béèrè àánú rẹ bàbá. Òjijì ni kò ṣe é sá fún, ó wọnú ara wọn ni àṣírí ni tí ó hàn tẹ ẹnì kan.